akọgun ò ní jèrè ayé ò ní jèrè ọ̀run ò ní jèrè gbogbo ohun tó tara ẹ̀ jáde ò ní jèrè gbogbo ohun tó tọwọ́ ẹ̀ jáde ó lè amọ̀bà ó ní àwọn tèmi ń wò mí wọn ò bá mi sọ ń bá dákẹ́ nígbà tó wá parọ́ mọ́ mi ní Ìdúmọ̀tà. Imagine as old as you are o dey edit a whole video gbogbo ẹ̀yin tẹ́ bá ń lo Facebook dáadáa ẹ mọ nǹkan tó ṣe ni ẹ máa wo bí bọ̀bọ̀ kan ṣe tú àṣírí ẹ máa wo bí bọ̀bọ̀ kan ṣe tú àṣírí ẹ máa wo bọ̀bọ̀ ṣé àwọn pé mo ti sọ̀rọ̀ ẹ fún yín rí pé lórí burúkú 419 ni ó lè ní ẹ máa wo bí bọ̀bọ̀ yẹn ṣe tú àṣírí. kán má bàa padà bẹ́ẹ̀ sọkún o eyín tájà fi ń bọ́mọ ẹ̀ ṣeré. àwa ti bẹ́ẹ̀ sunkún kíkorò already torí ikú gbóná ti bu ẹ̀jẹ̀ tọmọtọmọ ẹ olè ọ̀lẹ ni ẹ olè ọ̀lẹ alápámáṣiṣẹ́ tó ń dóyàwó lé onílé olè ní ẹ akọgun amrọ̀bà ní ẹ wòlíì òbò wòlíì ti kabọ̀dí wòlíì rapist ní ẹ olè ní ẹ olè wòlíì sàkámàjẹ ẹ wojú ẹ tó bá lọ bẹ jẹ́ kí àwọn olórí burúkú bí ẹgbẹ́ ẹ jẹ́ kó máa lọ bẹ tó bá ti ṣiṣẹ́ tó mọṣẹ́ owó ṣe tó wà nílùú òyìnbó má jẹ́ kó rí ẹ pẹ̀lú àwọn olórí burúkú yìí mọ́ ohun tó bá mú eléyìí tó gbọ́ngbọ́n pé èèyàn lọ edit fídíò wọ́n máa edit ògbó ẹ á lóun ní ẹ̀rí òǹrè nígbà kéèsì Ìdúmọ̀tà ó lóun wà ń bẹ̀ báyìí ó ní tó bá irọ́ tó pamọ́ mi gbà kéèsì tó ó wá ní bọ̀bọ̀ kan tó bá ní bọ̀bọ̀ yẹn ṣe finish ẹ̀ níjẹta àbí jẹun olófin gẹ́gẹ́ o lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ. orí comment section bọ́n ṣe ṣépè fún ẹ orí bọ́n ṣe disgrace ẹ ní comment section ibẹ̀ ló máa mọ̀ pé tiẹ̀ ti bàjẹ́ ẹ̀yin tèmi aṣọ rèé dáadáa àá post fọ́tò ẹ̀ tá bá ṣe tán àá post gbogbo family ẹ̀ tá bá ṣe tán èmi ó wá rí vision fún mi ó lóun rí vision fún mi ó tún threaten mi pé káwọn tèmi wọ́n nù mí ṣé kọ́ wọ́n nù mí pé ṣé kí n dákẹ́ ni èmi wọ́n ló kọ́kọ́ wá bá mi àbí ṣé mo kọ́kọ́ dárúkọ ẹ̀ wọ́n ló kọ́ wá bá mi náà fídíò tó ṣe wà online gbogbo ayé ló rántí ń gbà yẹn o mọ̀ pé wọ́n máa ń dúró ni báwo ló ṣe fíìmù náà wà lọ edit fídíò tẹ bá rí bọ̀bọ̀ yẹn ṣe finish ẹ̀ mọ́ bọ̀ ẹ jẹ́ n play. tó pe Èlíṣà ní apárí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn nílé. kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sẹ́ni tó pe Èlíṣà ní apárí kò sí nǹkan kan àwọn olórí burúkú bíi titi ẹ ti ká bọ̀dí o lè ní ẹ amrọ̀bà ní ẹ o ò rí vision o ń rèpò àwọn obìnrin ìyàwó ilé onílé o lè ní ẹ o edit fídíò o ò ríran kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sẹ́ni tó pe Èlíṣà lápárí. ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ tọ́nu fídíò yìí ẹ ti gbọ́ bó ṣe ń fún wòlíì akọgun ní àwọn ìpè ńláńlá ẹ̀yin èèyàn wa kí ni ẹ rò yìí pé yóò padà gbẹ̀yìn ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí báyìí o. ẹni yẹn padà fi búrẹ́dì jẹ yín ni kò sí tó ṣẹlẹ̀.